Ẹ káàárọ̀. Ẹ kú dédé wòye. Ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT. Ẹ mọ̀ pé ìrònú tèmi, èmi deep. Mo ò dẹ̀ kí ń ronú, mi ò kí ń tìtorí pé mo máa ń ronú, mo deep gan. Olórin ọmọ lady ẹyinjú yẹn tí mo post, mo ti delete ẹ̀ torí mo rí pé àwọn tó ń comment wọn understand ibi tí mo ti ń wò. Mo ní pé another Shola Alison, mi ò sọ̀rọ̀ another Shola Alison version. Mi ò sọ̀rọ̀ nípa voice, mo ń sọ̀rọ̀ nípa tó bá ní composition tó deep. Àfẹn tó bá fẹ́ sọ nígbà tí Shola ń kọrin gbéjẹ́ forí tó kọ́kọ́ bẹ̀rẹ̀, ẹ mọ̀ pé ó deep gan. Shola deep gan kí èmi tó lè gbọ́ orin, kí omi tó lè yọ lójú mi. Ali nígbà tí Shola kọ́kọ́ bẹ̀rẹ̀ o láyé Tolú Fáfowórà, ó deep gidi. Ó ní mo ṣe ní girl ẹ̀yìn jú yẹn pé this is another. Tẹ́ bá dẹ̀ rí tó bá fẹ́ kọ orin, tó fẹ́ compose, tó fẹ́ kó cut across, ó ní wàá jẹ́ kó wà neutral, ó ní pé Jésù, ó ní pé Muhammad, wàá jẹ́ kó wà neutral jẹ́ pé àti Mùsùlùmí àti Christian àtàláwo àwọn ló lè gbọ́. Ẹ lọ gbọ́ àwọn orin tí Shola ti ṣe sẹ́yìn bí gbéjẹ́ forí tó kọ àṣeyè lọ́lọ́kàn ṣe. Ẹ lọ ẹ rí bó ṣe deep ńgbà yẹn. Ó ní mo ṣe rí ọmọ ẹyinjú yẹn tí mo ní another Shola. Nígbà yẹn tí bá gbọ́ ní Shola mo máa ń sunkún ni. Especially gbéjẹ́ forí yẹn. Àṣeyè lọ́lọ́kàn ṣe po yẹn mo mọ̀ sí inú orí mi. Tẹ́ bá rí mi nínú mọ́tò, máa ń drive gbogbo orin yẹn lẹ máa gbọ́ nínú mọ́tò mi. So mo rí pé àwọn èèyàn understand nǹkan tí mò ń sọ. Mi compare voice òun àti Shola àbí òun àti Tọ́pẹ́. Mo ń sọ composition yẹn pé ó deep. Ẹ lọ wo orin yẹn kò dárúkọ Jésù ńbẹ̀. Ó lọ straight, Ọlọ́run ló ń dá. Ẹ rí pé orin yẹn Mùsùlùmí á gbọ́, Christian á gbọ́, kò sí controversy pé àwọn Muslim ló wà fún, àwọn Christian ló wà fún, kan tó fi sọ pé orin deep nìyẹn. So mo rí pé understand, àwọn èèyàn ti ń comment, ìsìmọ́ mo tẹ̀ ní àbúrò mi kan, ìsìmọ́ tẹ́kẹ́ tó ti rí nǹkan kẹ́ tó comment, ẹ jókòó, ẹ láròjinlẹ̀, ẹ understand, ẹ fi ara yín sínú ọpọlọ ẹni tó ń sọ̀rọ̀, pé kí ni ẹni tó ń sọ̀rọ̀ yìí mean. Kẹ́ tó jókòó, kẹ́ tó máa kọ nǹkan kan, ẹ má kọ máa kọ, ẹ má máa kọ bó ṣe kọ sí yín. Ẹ máa láròjinlẹ̀, ẹ máa deep gan, kẹ́ fira yín. Ẹ lọ gbọ́ orin àwọn Shola nígbà tí Shola kọ́kọ́ bẹ̀rẹ̀, ẹ rí pé ó deep gan. Tí bá ń gbọ́ orin ẹ̀ báyìí mo máa ń ké ni, torí èmi wà emotional, mo máa ń yọ omi lójú mi. Orin yẹn bí mo ṣe gbọ́ orin girl yẹn, mo ti gbọ́kàn lọ síbẹ̀ yẹn, mo ní this is another Shola version in terms of composition ni mo dẹ̀ mean. Mo ti delete anyways, bó ṣe wù mí kí n fi síbẹ̀. Ẹ̀yin comment onísọnù ẹ ti jẹ́ kí n delete mo ti gbé kúrò lórí page mi. Dan ọ̀rọ̀ Bobrisky again. Ṣé rí tẹ́ bá ti ń fi sentiment sọ̀rọ̀. Honestly, ilé ayé ò ní rojú kò lè ráyè. Bobrisky ti declare rẹ̀ pé obìnrin lòun. Ó dẹ̀ ní right, ó wà entitled láti ṣe bẹ́ẹ̀. Ìjọba ò dẹ̀ tí state otherwise. Ẹ̀yin gogo tẹ́ ń bu lẹ́yìn infringe on his right tẹ́ bá mọ̀. Until tíjọba bá sọ wípé kò rí bẹ́ẹ̀ mọ́, tíjọba bá fọlọ́pàá mú, tó dẹ̀ prosecute, tó dẹ̀ ní okay o, àwọn ò gbà o má parade ara ẹ̀, àwọn ò fẹ́ kó cross dress or anything. As long as tí ìjọba ò bá ṣe, anybody tó bá ṣe take laws into his or her hands ni. Tẹ́ bá mọ̀. The only thing tí mo feel wípé àwọn organizers yẹn ṣe ni wípé kò ń ṣe àwọn obìnrin náà bùfọ́júlù, wọ́n bùfọ́júlù ilẹ̀ Yorùbá. Torí pé wọn ò lè ṣerú nǹkan báyẹn bí. Kóyìnbó wá fi ẹni tó wọ English dress sílẹ̀, kó wá mú ẹni tó wọ ìró àti bùbá àti aṣọ òkè. Ẹ lọ premier nǹkan tó jẹ́ nílẹ̀ Yorùbá, ẹ ti ẹ gbàgbé kódà kó jẹ́ English movie náà lọ premier. But nílẹ̀ Yorùbá, ẹ lọ premier Yorùbá movie nílẹ̀ Yorùbá. Ẹ rí ẹni tó wọ aṣọ òkè níbẹ̀, aṣọ cultural aṣọ tó wọ aṣọ òkè tó wé gèlè tó wọ àwọn tó gbé wo sórí tó gbé gbogbo yẹn sórí òun ṣe culture wa. But nǹkan tẹ́ lọ premier yìí o Yorùbá ni ẹni tó wọ aṣọ òkè complete aṣọ òkè ro àti bùbá wà ńbẹ̀.
ẹ gbé fún ẹ wá gbé fún ẹni tí ó wọ aṣọ òyìnbó ṣe rí pé àti tara wa ẹrú ni wá fáwọn ará bí and every time làwọn èèyàn wa náà máa applaud ẹ náà máa sọ wípé ẹrú náà la máa jẹ láíláí sí wọn ní ilẹ̀ Yorùbá aláwọ̀ dúdú èmi ò Bobrisky lójú tèmi obìnrin ni torí nǹkan tó pera ẹ̀ nìyẹn ó dẹ̀ ní right ìjọba àtòfin ò dẹ̀ tí prove otherwise so wọ́n gbé fún torí kíní yẹn kò kàn mí but wípé ó ti ẹ̀ wọ aṣọ English dress ipò represent òyìnbó culture ní ibi tí wọ́n ti premier Yorùbá cultural kíní ẹ̀dẹ̀ wá fún ẹni tó wọ ìró àti bùbá aṣọ òkè lẹ̀ ẹni tó wọ agbádá lẹ̀ ẹ wá gbé fún ẹni tó wọ aṣọ òyìnbó ẹ rí pé ẹrú la máa jẹ́ láíláí ẹ rí pé ẹrú la máa jẹ́ ẹ rí pé ìgbà tó mú wa sì tó kó wa lẹ́rú up till now àti ìbọ́lóko ẹrú àìtí ìbọ́lóko ẹrú wọn ò lè premier orin níbí báyìí kóyìnbó wá fi ẹni tó wọ suit lẹ̀ tó wọ complete suit kó fi ẹni tó wọ complete dress suit lẹ̀ kó wá lóò máa mú ẹni tó wọ ìró àti bùbá ó máa mú ẹni tó wọ ìró àti bùbá àbí ó máa mú ẹni tó wọ aṣọ òkè láyé but ẹ̀yin torí wọ́n kó yín lẹ́rú láyé àwọn bàbá wa ẹ dẹ̀ sì sọ pé ẹ sì wà lóko ẹrú gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá Bobrisky pé kíní kan yẹn wàláì kò ṣe nǹkan kan she wants to be addressed as obìnrin and as far as I'm concerned I will respect her opinion torí mo ní àwọn cases yẹn lọ́wọ́ ta láwọn fẹ́ àwọn ò tí change sex àwọn bá àwọn aim láti ṣe láti transgender so àwọn fẹ́ kẹ́ address àwọn asobìnrin wọn ò dẹ̀ bí ere kò má address wọn bẹ́ẹ̀ so ìjọba ò tí sọ wípé Bobrisky ò kì í ṣe obìnrin ìjọba ò tí sọ wípé àwọn ò gbà kí Bobrisky kó transgender ìjọba ò tí sọ bẹ́ẹ̀ so kò sí anybody tó ní right láti sọ bẹ́ẹ̀ ká ní orí ọpọlọ àwọn tó ṣe kíní yẹn pé wọ́n á mọ̀ wípé àwọn tún fi Yorùbá àti ilẹ̀ aláwọ̀ dúdú sínú ẹrú lẹ́ẹ̀kejì ni ẹ tún mú wa lẹ́rú wọ́n lẹ́rú ni wá ẹ tún fi wọ́n sínú ẹrú lẹ́ẹ̀kejì ìlú tá wà yìí kò sí bó ṣe lè kàwé tó láyé ó ní àwọn position kan tó ní dé ó ní àwọn position kan tó ní dé tó bá débi iṣẹ́ gan wàá rí pé àwọn kan fún ẹ ní attitude torí àwọ̀ ẹ wọn ò ní ṣe nǹkan nílùú yìí kó fi ẹni tó náà ti suit lẹ̀ kó wá ní aláṣọ òkè náà máa mú ní ìlú ẹ̀yin níbi tẹ́ ẹ ya wèrè dé tẹ́ ẹ fọ́fun gbẹ̀mú dé níbi tí orí yín burú dé níbi tí ẹ sùn tẹ́ ẹ lọ́pọlọ dé ìlú tẹ́ ti ń ṣe nǹkan aláwọ̀ dúdú tẹ́ ti ń sọ Yorùbá tẹ́ ní culture ẹ̀dẹ̀ mú culture yìí bí ẹ̀yìn ẹ̀dẹ̀ floor ẹ̀dẹ̀ fi àbàtà ẹ̀dẹ̀ fàbàtà ẹ̀dẹ̀ sọ pé ẹrú ni wá o ẹrú náà láò máa jẹ́ láíláí ń tẹ́ ṣe nìyẹn tẹ́ bá mọ̀ pé ẹrú ni wá Bobrisky obìnrin ni Bobrisky ẹ gbọ́ bọ̀ kó tiẹ̀ jọ olówó torí wípé ó múra dírẹ́sì ò represent aláwọ̀ dúdú òyìnbó mu tíì bàbá mi mu ògì òyìnbó lo brush bàbá mi lo pákò so ẹ̀kọ̀ọ̀kan tá bá ní opportunity láti gbé ògo wa ga tá bá ní opportunity láti gbé culture wa ga kí ló dé tí a ò kí seek opportunity yẹn a mọ̀ wípé tá a bá lo àwọn nǹkan àwọn people yìí a lè má lè survive kò right but ẹ̀kọ̀ọ̀kan tá bá rí àwọn èèyàn tó showcase culture wa a ṣe appreciate wọn àwọn tó wọ ṣòkè wà ń bẹ̀ àwọn tó wọ àrán wà ń bẹ̀ àwọn tó wọ àdìrẹ wà ń bẹ̀ àwọn tó wọ ìró àti bùbá wà ń bẹ̀ Fẹ́mi Adébáyọ̀ gan agbádá ló wọ̀ ó dẹ̀ yẹ ẹ ṣe máa wá fi àwọn tó ẹ gbàgbé àwọn tó lo ìwo ẹ gbàgbé àwọn tó do ìwo màálù nǹkankan màálù is general but aṣọ òkè yẹn represent Nigeria aṣọ òkè yẹn represent culture aṣọ òkè represent culture Yorùbá movie tí wọ́n premiere ṣóyìnbó ló máa lọ bá yín wò ni àbí ẹ kí ń lárò jinlẹ̀ ni aṣọ òkè ó represent Yorùbá ten premier aṣọ òkè represent culture because majority tó wà ńbẹ̀ yẹn jọ yẹn Yorùbá ni wọ́n Bobrisky obìnrin ni but aṣọ tó wọ̀ kò represent nǹkan tẹ́ ń ṣe
òun ló fi dàbẹ́ ní pé ọ̀pọ̀lọpọ̀ yín máa ṣe fíìmù gan ní continuity kò sí continuity kò sí suspense nínú fíìmù yín lọ́pọ̀lọpọ̀ yín otherwise tó bá tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ ń ṣe nǹkan tó jẹ́ Yorùbá nílẹ̀ Yorùbá àwọn Yorùbá ló pọ̀ ń bẹ Yorùbá dẹ̀ lẹ́ ń sọ èèyàn wọ aṣọ òkè èèyàn wọ àdìrẹ èèyàn wọ àrán ẹ̀rí mú ẹni tó wá wọ aṣọ tó represent àwọn tó kọ́kọ́ kó yín lẹ́rú láyé ìjọ́un náà lẹ́sìn sọ pé my master we are still under you ẹrú la sì jẹ́ ń tẹ́ ṣe nìyẹn ṣe obìnrin o wàláì kò ṣe ṣe àwọn obìnrin torí Bobrisky obìnrin ni Bobrisky tí Bobrisky bá dẹ̀ múra ju obìnrin míì lọ ó múra jù lọ nìyẹn Bobrisky ló ní ara ẹ̀ ó ní right àfi tí òfin bá dẹ̀ state otherwise tó bá ṣe tí government bá prosecute then you all have right to point fingers but as long as tí òfin ò tí prosecute Bobrisky ti sọ wípé she respect her opinion respect what she wants that's what she wants that's her opinion tíjọba ò bá fẹ́rù ẹ̀ ní àyíká wọn àwọn náà máa data náà máa declare tí Bobrisky bá dẹ̀ mọ̀ pé òun ò lè abide by the rules and the regulations ó lè seek asylum ní ọ̀dà níbòmíì but ìjọba ò tí state otherwise so respect her opinion respect opinion respect nǹkan tó fẹ́ torí ìjọba ò tí state otherwise tíjọba bá state otherwise ló dẹ̀ sọ fún pé má ṣe tó tún ṣe contempt of court nìyẹn wọ́n lè jẹ́lẹ̀ but as long as ìjọba ò tí crucify yẹ nobody has right to point fingers àwọn tó ṣe kinní yẹn àwọn gogo ló yẹ kó gbá pọ̀ kó lọ tì mẹ́wọ̀n because nǹkan Yorùbá náà ṣe nílẹ̀ Yorùbá àwọn tó dẹ̀ represent nǹkan tí wọ́n ṣe pẹ̀lú aṣọ òkè complete aṣọ òkè wà ń bẹ̀ ẹ lọ mú oyin ẹ get it straight àwọn position kan wà tó ní dé nílùú ìkó sí bó ṣe lè kàwé tó 1 2 òyìnbó ní máa premier nǹkan wàhálà ìkó wá aṣọ òkè débẹ̀ the worst tó lè ṣe ni pé the best tó lè ṣe fún ẹni pé kó súnmọ́ pé oh this is beautiful wow ibẹ̀ ló parí sí wọn ò ní sọ pé wọ́n wá fẹ́ fún ẹ ní award wọ́n wá fún ẹni tó nà títà ìwọ̀n àfilẹ̀ wọ́n wá gbé award fún ẹni tó wọ aṣọ òkè no way àwa kọ́ la ní gown now àwọn wèrè kan lè ní ṣe Nigeria is a multi kìnìkan orí yín burú ẹ̀kọ̀ọ̀kan tẹ bá ní chance láti showcase culture yín ṣe ni nígbà tẹ wà ní ìlú tẹ ti ní culture yín gangan tẹ wà ní ìlú yẹn tẹ dẹ̀ tún flock culture yín tẹ dẹ̀ tún appreciate culture yín ẹ̀yin tẹ ṣe kí ronú ni ó yẹ kẹ́ mọ̀ pé gbogbo akọ́lá máa sùn tá máa kọrí síbì kan náà nà kò ní ṣẹlẹ̀ nínú ìlú tí mo wà yìí wàláì kò lè ever ṣẹlẹ̀ láíláí ìlú tí mo wà bó ṣe láì jeans tó wọn ò nígbà kó wọ crazy jeans wá office mi mo lè wọ jeans but mo ò gbọ́dọ̀ wọ jeans tó bá ya àwọn náà ní jeans tó bá ya o tó máa ṣe pé crazy jeans yẹn o lè wọ wọnú office mi láíláí kò jọ so ẹ má Bobrisky ò jẹ̀bi Bobrisky respect Bobrisky opinion ó lóun obìnrin lòun ó dẹ̀ ti ṣe nǹkan tó yẹ kó ṣe àwọn èèyàn gba testosterone injection bí báyìí náà tó máa ná fẹ́ dobìnrin you dare not lọ sọ fún wọn wípé wọ́n ṣe tẹ́ bá mọ̀ wípé kò tẹ́yìn lọ́rùn ìjọba ní kẹ́ face ìjọba has not done anything who are you as an individual láti point fingers láti máa castigate ẹ̀ kò ṣe nǹkan kan bọ̀ àwọn tó mú tí wọ́n tún tà wá lẹ́rú gbogbo àwọn tó ṣe kinní yẹn àwọn ilẹ̀ Naija ló yẹ kó apologize torí wọ́n tún ta Yorùbá lẹ́rú lẹ́ẹ̀kejì ni wọ́n ta Yorùbá lẹ́rú lẹ́ẹ̀kejì wọ́n ta ilẹ̀ Nàìjíríà ilẹ̀ aláwọ̀ dúdú wọ́n tún ta wọ́n lẹ́rú lẹ́ẹ̀kejì gbogbo nǹkan tẹ́ dẹ̀ ń ṣe ìmọ̀ sọ fún yín pé àwọn ará bíi máa ń wò ó wọ́n ti wò pé wèrè ni yín pé ẹ̀yin tẹ́ pé ẹ má ṣọ ara lé yín lẹ̀ ẹ má ṣọ yín lẹ̀ ẹ fà á ya aṣọ yín ẹ fi nulẹ̀ aṣọ àwọn ẹ má fà á ya ni nígbà tẹ́ ẹ bá love ara yín báwo lẹ ṣe fẹ́ wá sílùú òyìnbó tẹ́ fẹ́ ti fẹ́ love àwọn aráàlú òyìnbó ara ẹ̀ náà ṣe ń deny yín ní visa gbogbo àwọn nǹkan tó ń put together nìyẹn tẹ́ ẹ bá mọ̀ ara ẹ̀ lẹ ṣe ń lọ tó ṣe ń sọ pé wọ́n á lift band ní gbogbo ìlú wọn ní lift band ní Nàìjíríà tó lọ́mọ̀ pé ẹ̀ nífẹ̀ẹ́ ara yín ẹ wo bẹ́ẹ̀ tún ṣe show ara yín ní hatred ẹ wo bẹ́ẹ̀ ṣe sell ara yín out ẹ wo bẹ́ẹ̀ ṣe fi ìgbẹ́ yí ara yín lára
ẹ wo bẹ́ ṣe show ara yín ní content, ẹ wo bẹ́ ṣe show ara yín ní disdain lójú gbogbo ayé, ẹni tó àwọn tó mú yín lẹ́rú lójú gbogbo ayé, ẹ tún mú kọ́tò yín ẹ tún fàya, ẹ tún máa show ara yín ẹ tún fàya, ẹ tún mú ìpìlẹ̀ yín ẹ tún bàjẹ́ lójú ara yín, ẹ tún sọra yín pé ẹ tún bà yí ara yín jẹ́ lójú ara yín. Ẹni tó wọ nǹkan tó portray culture yín, ẹni tó wọ nǹkan tó gbé àṣà àti ṣe yín lárugẹ ní ibi tẹ́ ẹ ti lọ premier orin níbi tẹ́ ti lọ premier eré Yorùbá tó jẹ́ pé majority Yorùbá ló wà ńbẹ̀, àwọn èèyàn dẹ̀ múra wọ́n tún wọ iyùn Yorùbá, wọ́n wọ ìró àti bùbá, wọ́n wé gèlè Yorùbá, ẹ mú wọn ẹlẹ́ni tó wọ aṣọ tó fi mú yín lẹ́rú òun ló tún win. Ṣé rí pé mi ò sọ̀rọ̀ lórí wípé Bobrisky, I respect her opinion. She wants to be addressed as a female. And so shall it be. Lọ́dọ̀ tèmi. Except tí òfin àbí tí government bá take, tó bá prove otherwise. Lẹ́ni o, obìnrin ni. But tó bá jẹ́ pé nǹkan tó ń ṣe yẹn, bóyá Igbo ló ń ṣe, àbí English movie no fẹ́ premier. Tó bá jẹ́ pé English movie no fẹ́ premier ní nǹkan tó ń ṣe yẹn. Bankole kìnìkan, okay. Tó bá jẹ́ pé nǹkan tó ń ṣe yẹn English movie no fẹ́ premier, àbí bóyá wọ́n fẹ́ ṣe bí wọ́n fẹ́ launch ìwé, bóyá literature book kan no fẹ́ launch, bóyá literature nǹkan kan tó bá múra bẹ́ẹ̀ tẹ́ ló win, mo sì lè gbà á because ní room bẹ́ẹ̀ suit ló máa pọ̀ jù, jacket ló máa pọ̀ jù, dresses ló máa pọ̀ jù, mo sì lè gbà á. But wọ́n premier nǹkan Yorùbá, àwọn tó wọ aṣọ òkè wà ńbẹ̀ tó dẹ̀ wé gèlè aṣọ òkè tó dẹ̀ ló lẹ̀kẹ̀, ẹ wá ní àwọn mú wọn lẹ́rú lẹ́ẹ̀kejì. Gbogbo yín ó yẹ kẹ́ lọ apologize sílẹ̀ Yorùbá ni. Ó yẹ kẹ́ lọ apologize sílẹ̀ Yorùbá. Ó yẹ kẹ́ lọ bẹ̀ Yorùbá. Tẹ́ bá kí n ṣalábòsí, ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń castigate Bobrisky. Mélòó nínú yín ló ń ṣe nǹkan tí ò kí invite ẹ̀? Ṣé kò kí múra bí obìnrin wá sọ́dọ̀ yín kí lẹ ṣe sí? Obìnrin ni Bobrisky. She wants to be addressed as a female, except the government must state otherwise. Don't rob her of her right. It's her right. The government bá mọ̀ pé ó wrong, wọ́n ní accept it. Let them do the needful. You all don't have right láti point fingers because ó dẹ̀ wà consistent pẹ̀lú nǹkan tó ń ṣe. Ó dẹ̀ undergo medical whatever pẹ̀lú nǹkan tó ń ṣe. Tí government ò bá fẹ́ kó sọ fún wípé kó stop. Tí ò bá stop, kó ní kó excuse àwọn, wọ́n á fún ní asylum anywhere tó bá lọ. Before then, nobody has right. Gbogbo nǹkan táwọn èèyàn sọ ọ̀pọ̀lọpọ̀ kan rant ni. Government ló láṣẹ. You don't have right. Tẹ́ ẹ bá lọ wílé àbí tẹ́ ṣe nǹkan kan fún tó bá gbé yín lọ sí court, tó gbé yín lọ sí court nìyẹn. Ẹ pàápàá àwọn tó ń gbé labro tó bá ká ohun yín, èmi mọ̀ bó ṣe máa sọ fáwọn ìjọba. Àwọn tó ń bu pé tó bá ká ohun yín kó lọ gbé fúnjọba, kó rọra mú fídíò yẹn kó download ẹ̀, kó dẹ̀ ká ohun yín kó interpret ẹ̀ kó gbé fúnjọba. Ìjọba ló máa state otherwise. Tí ìjọba bá state otherwise, fine. And ayawo kò ṣe pé bí I'm support anything. I'm just being objective. I'm not being factual here. Nǹkan tí Bobrisky ṣe is not as bad as nǹkan tí àwọn organizers tó jẹ́ Yorùbá àti àwọn judges tó ṣe. Tó bá ní pé wọ́n ń wò níwò pé obìnrin fine. Yes, I give kudos. But wí pé wọ́n ṣe nǹkan nílẹ̀ Yorùbá, ọ̀rọ̀ Yorùbá wà ńbẹ̀, ẹ dẹ̀ wá gbé ẹ fi àwọn tó wọ aṣọ òkè lẹ̀, tó wọ complete aṣọ òkè lẹ̀, tó dé fìlà aṣọ òkè lẹ̀, ẹ wá lọ fún ẹni tó wọ dress tó represent English culture. Ìyẹn lèmi ò lọ́wọ́ sí níbi tó ti ń ṣe Yorùbá cultural thing. But wí pé Bobrisky ni you all don't have right. Tẹ́ bá arrest ẹ ó lè gbé yín lọ court. The only àwọn tó lè gún Bobrisky wá lẹ́sìn ìjọba ni. Tíjọba bá sọ pé we don't want this, ẹ má wọlé má block ẹ. Tíjọba bá sọ pé we don't want this, then ìjọba they know what to do, but no one has right to take laws into your hands. You do not have that right. Ìjọba ló lè sọ bẹ́ẹ̀. Tíjọba bá dẹ̀ sọ tó bá ní wọn fẹ́, Bobrisky lè find way
kó lọ síbòmí or kó stop ó ní options. You see that kó stop parading himself as cross-dresser kìnìkan or kó fìlú wọn lẹ̀ fún wọn. But until then, gbogbo ite àwọn èèyàn sọ yẹn, ẹ jẹ́ ká wà objective, ẹ jẹ́ ká think intellectually, ẹ jẹ́ ká analyze critically bí ẹni tó wà intellectual. Kíni Bobrisky ṣe, òun ló nira ẹ̀ now. Nǹkan tó dẹ̀ fẹ́, òun ló ṣe fúnra ẹ̀. Tí ìjọba ló lè stop her at this point. Otherwise, no one has right. As far as I am concerned, she wants to be addressed. Bóyá torí iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe. I cannot judge. She wants to be addressed as a female. Tó bá lóhun ò jẹ́ Idris mọ́, Múlíká lòun fẹ́ jẹ́, Múlíká ló máa jẹ́ lọ́dọ̀ tèmi. Because I'm a professional. Iṣẹ́ tí mo dẹ̀ kọ́ ni. She wants to be addressed as a female, and so shall it be until the government states otherwise. But àwọn tó organize kini yẹn, ṣe àwọn obìnrin o, ẹ̀yin obìnrin tẹ́ ń live in Kukuland yẹn tẹ́ ń sọ pé wọ́n ṣe yín slap on. Ṣe yín generally ilẹ̀ Nàìjíríà àti ilẹ̀ aláwọ̀ dúdú òun ni wọ́n ṣe. Torí pé òyìnbó ò ní fi ẹni tó náà ti suit lẹ̀ tó bá ń ṣe bóyá book launch or anything kó wá lọ fún ẹni tó wọṣọ òkè. The old thing tó lè ṣe ni pé wọ́n kò lè accolade, wọ́n kò lè ẹmọ kan applaud kò dé acknowledge pé àwọn like nǹkan tó wọ̀ bọ̀ wọ́n ní gbé award yẹn fún láíláí. So ẹ̀yin lẹ tún múra yín lẹ́rú lẹ́ẹ̀kejì. shabarikolo.com ire o. So mo lérò pé mo ti explain better now fún àwọn tó ń rant lórí page mi. Ó dàbọ̀.